ni ó fò mí rú ọ̀yẹ̀yẹ̀ èèyàn ni morúkọ kú kíkó tó parí. Forward Film Production sinimá titun ìràpadà Ọdúnládé Adékọ́lá dáná sun kójó ìràpadà ìgboro ti dàrú o. Sinimá titun ìràpadà mọ̀rí tó mọ̀rí ìlémèrè kórí ìlémèrè ó mọ̀ bá a burú àṣemúláṣetà kámẹ́rà ìfẹsẹ̀sẹ̀ kẹlẹ́dàá wa ó má gbàbọ̀dẹ̀ Ọdúnládé Adékọ́lá babaláwo dáná sun. tí wọn bá gbẹ́bọ yìí ìyẹn bọ ìràpadà ẹ̀mí ò lè wà láàyè. ẹ̀bọ̀n ńlá ló dùn ẹran lọ́sàn gangan gbẹ̀gẹ́dẹ́ gbiná sàǹgbàfọ́ ilé irúsọ̀ngì kásá ó di tàkúrò gan catastrophe chaos war ìràpadà. Another blockbuster written, produced and directed by Wasiu Owoya Gaoso, packaged by Olayemi Jimoh Ayemkem, starring Ọdúnládé Adékọ́lá, Káyọ̀dé Akíndínà Mr. Paragon, Esther Adesunloye, Lékan Látúnjí, Olayemi Jimoh Ayemkem, Monsuru Ìjàyégbèmí, Wasiu Owoya Gaoso, Bùnmi Dúrójayé, Túndé Usman Okele, Simonias, Adéọlá Adélọ́wọ̀tán and many more nínú sinimá titun ìràpadà.